èyí náà o wọ́n ṣèyí náà o àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣèyí náà o ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀ ó ṣèyí náà o wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo àwọn àgbààgbà àti lọ́balọ́ba wọ́n ti ṣèyí náà o ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀ wọ́n ṣèyí náà o ẹ wo bí ọmọ Yorùbá mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ wò ó kí ni mò ń gbé wá fún yín lónìí ìròyìn ayọ̀ gidire tó ń gbóná ní yàjóyàjó àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tàwọn Afẹ́nifẹ́re àpapọ̀ wọn ti ṣe bẹbẹ tó ju bẹbẹ lọ tẹ́ẹ̀rẹ́ tá a retí ọ̀rọ̀ wa ti wá dàbí ọ̀rọ̀ ọkùnrin kan ní ìwé mímọ́ tó ní àṣẹ ohun rere ǹjẹ́ ohun rere kan lè wá láti Jerúsálẹ́mù ànáti Násárẹ́tì wá torí pé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà yà á lẹ́nu àwa náà wá ń sọ báyìí pé so nǹkan rere lè wá látọ̀dọ̀ àwọn bàbá yìí pàápàá àwọn Afẹ́nifẹ́re rìṣọ́ṣọ̀ ó ti wá jáde wá o pàápàá àwọn bàbá pé táwọn bá kàn ń sápamọ́ nítorí ọ̀rọ̀ pé olóyè Sunday ní dandan o ẹ̀já kò lóko ẹrú ẹ wá wò ó ẹ má jẹ́ ń tàn yín lórí ètò lónìí ẹ dákun ẹ bá mi ṣíà ètò yìí ẹ máa gbọ́ ìgbẹ́bẹ tí wọ́n ṣe wọ́n kọ lẹ́tà sí àjọ àgbáyé ẹ gbọ́ wọ́n mú lẹ́tà wọ́n kọ sí àjọ àgbáyé wípé tó nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí la fẹ́ kí làwọn nǹkan tí wọ́n là á lẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n sì kóòtù ẹ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ní ìlú Yorùbá ní ìpín àwọn ìwọ́n sì tún wá sọ̀rọ̀ débi pé wọ́n dárúkọ àwọn ìgbà tí irú nǹkan yìí ti wà tẹ́lẹ̀ kó tó di pé àwọn Karambani Fúlàní dé nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàjọba láti ìjọba ológun tí wọ́n dojú gbogbo ẹ̀ dé nípé tó níbi tá a wá bá a dé yìí kò sí àní-àní mọ́ kò sí tàbí ṣùgbọ́n mọ́ ju wípé ó tó gẹ́ ọmọ Léfì alùbàtà kan kì í dárin bẹ́ẹ̀ ni alùbàtà ò gbọ́dọ̀ dárin báwo ló ṣe fẹ́ dá nígbà tí pépépépépépé ni wọ́n máa dárin no àwọn kọ́ ló dárin àwọn olùbẹ̀bẹ̀ ló lè dárin onígangan àwọn yẹn lè kan orin torí ó lè dákẹ́ kọkànrin kó tó máa ju gángan sí ṣùgbọ́n ẹni tí ń lu bàtà gbogbo agbárí gbogbo ẹ̀ ló fi ń lù ú tó fi ń pèdè làwọn àgbà fi ní alùbàtà kan kì í dárin ẹ gbọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí lórí ètò lónìí gbogbo ẹ̀ máa gbé yín débẹ̀ àṣé bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ṣe ń ṣe náà ni ó ṣe àánú ló gbé bàbá wa pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè ló gbé wọn ródò ní àánú yìí àti ìfẹ́ ọmọ Yorùbá tán ní yóò sì túbọ̀ gbé wọn dókè dáadáa ju bẹ́ẹ̀ àṣerò lọ bẹ́ẹ̀ olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn èèyàn àwọn màmá àwọn bàbá tó jẹ́ pé gbogbo báwa ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò pè wá pé kí ló dé tẹ̀ máa dákọ̀ Sunday nìkan kí ló dé tẹ̀ ń dákọ̀ bàbá pòfẹ́sọ̀ nìkan táwọn jẹ́ pé underground ni wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n kì í ẹ̀rù ọba wọn ṣùgbọ́n wọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ gbọ́ gbogbo wa kọ́ la lè lóko bí àwọn kan tí wọ́n tó kọ ẹni tí wọn tọ́lọ́run ọba dá ògo káyé ọ pariwo ẹ mọ́ àwọn ò lè pariwo nítorí ẹ kò síbi tó fẹ́ lọ bó ọba gbága àdìbò ò lè wọlé wọn ayé ò ní campaign fún ẹ ṣùgbọ́n lónìí tá a bá ń sọ̀rọ̀ kódà ọdún tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń dórúkọ ọjọ́ pẹ́ táwọn èèyàn ti ń gbọ́ àwọn kété tó lóye Sunday Adéyẹmọ jáde ní 2021 orúkọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó rinlẹ̀ ju ẹnikẹ́ni lọ gbogbo èèyàn ló fẹ́ jẹ́ òòṣà báyìí gbogbo àwọn alágbára tó bá ti jẹ́ pé alágbára ni wọ́n àwọn náà ń fi òòṣà síwájú wọn wẹ́ẹ́ gbogbo èèyàn ló lè ẹni bá orúkọ tó wù yàn ni máa ń jẹ́ lẹ́yìn odi orúkọ tó bá ń kálukú yín nìkẹ́ ẹ̀ jẹ́ àmọ́ ohun táwa ń sọ ni wípé ìṣọ̀kan Yorùbá ló ṣe kókó ẹ wo àrà táwọn bàbá yìí dá mò ń bọ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ dáadáa ẹ wo àrà tí àwọn bàbá wa yìí dá lónìí tí mò ń jẹ́ kó yé yín báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí
débi wípé bí wọ́n ṣe ń kọ lẹ́tà yìí bẹ́ẹ̀ ni wọ́n ń kọ sí àwọn gómìnà wípé tó nǹkan báyìí ni làwọn fẹ́, nǹkan báyìí ni làwọn fẹ́ fún orílẹ̀-èdè Yorùbá. Nínú ẹ má gbàgbé gbogbo àwọn nǹkan yìí àlàálẹ̀ ni Professor Adébánjí Akíntóyè ti làálẹ̀, tí olóyè Sunday Adéyẹmọ ti làálẹ̀ pé bọ́ni tá a lè gbà rèé tí àlàáfíà òfin jọba ńlẹ̀ Yorùbá tá a fi bọ́ lọ́wọ́ àwọn Fúlàní yìí. Ẹ gbọ́ bó ṣe lọ nínú ìwé ìròyìn òun rèé, ó ṣẹ̀ jáde ń yàjóyàjó ni. Ẹ ti mọ̀ pé ohun táwa bá fẹ́ sọ lórí ẹ̀rọ Pavilion TV ànálàjò kan sí yín ilẹ̀ ti fẹ́ ṣọ́ ẹni tí ọ̀bá ìwọ́ lọ wò ó, ibi tí Buhari ọmọ Musa tó ti kí Bọ́lá Tinubu nílọ̀ àti gbogbo àwọn tó ń ṣèjọba. Òun rèé, ẹ gbọ́ bọ́n ṣe sọ. Afẹ́nifẹ́re to Southwest Governor leverage on United Nations recognition to equip Àmọ̀tẹ́kùn. Ẹ gbọ́ ẹlòmíràn sọ pé ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n máa sọ báwo la ti fẹ́ porí ajá tá à ní porí ìkòkò tá a máa fi sè é? Báwo la ti fẹ́ sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tá à ní sọ̀rọ̀ orílẹ̀-èdè òmìnira orílẹ̀-èdè Yorùbá? Ẹ gbọ́ mi dáadáa, ọ̀yá ẹ máa bá mi bọ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ọmọ Yorùbá. Ẹ jẹ́ n sáré kà á síwájú fún wa ká gbọ́ bí àwọn bàbá yìí bí kókó tó wà nínú àwọn ìwé tí wọ́n kọ ránṣẹ́. The Ìbàdàn Pan-Yoruba Social Political Organization Afẹ́nifẹ́re and other Yoruba group of leaders call on governors in the Southwest state to the Ìbàdàn Pan-Yoruba Social Political Organization Afẹ́nifẹ́re and other Yoruba groups call on government of Southwest state to leverage on the United Nations recognition of Western Nigeria Security Network, condemning codename Àmọ̀tẹ́kùn to properly equip the outfit for better performance. Ẹ wò ó, kókó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mẹ́nu bà rèé wípé kí àwọn governors, àwọn tókùn nínú ilé agbára, ìyẹn àwọn àgbààgbà ló kọ lẹ́tà yìí, àti àwọn ọba wípé tó ẹ má gbàgbé wípé ńgbà tí olóyè Sunday Adéyẹmọ lọ bá kábíyèsí ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn, kábíyèsí ti orílẹ̀ gbọ́n, kábíyèsí sọ̀rọ̀ tí mo ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ kò ṣẹ̀yìn àwọn ọba tó wà ńlẹ̀ Yorùbá. Ẹ gbọ́, kò jẹ́ ṣẹ̀yìn àwọn ọba yìí láwọn tó wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń dìde tí wọ́n ń jàjàgbara fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Èyí tí bàbá yìí gbẹnu wọn sọ, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Afẹ́nifẹ́re in a statement by National Publicity Secretary Mr. Jare Ajayi described the international recognition as morale booster for the security network. He said the recognition of Àmọ̀tẹ́kùn by United Nations is unprecedented in the path of global Àmọ̀tẹ́kùn invitation to attend meetings of the body affiliated on and security and human rights is a big morale booster. It is also a testament that those who brought it about and have been sustained it were exemplary, as further attempted to some states in Nigeria who have shown interest in replicating the concept of their respective areas. Ìwọ̀n tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa ní pé kí àwọn gómìnà yìí ó gbọ́ pẹ̀lú lẹ́tà táwọn ń kọ sí United Nations yìí ní pé kí United Nations kó recognize àwọn Àmọ̀tẹ́kùn wa. Ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ nípa state police. Afẹ́nifẹ́re recall that Àmọ̀tẹ́kùn formally recognition by the global body was made public last week by the President of World Peace Ambassador Peter Stuyvesant,
while presenting the certificate of affiliation to the commander of the Ondo State Amotekun Corps, Akọgun Adetuji Adeleye in Àkúrẹ́. Tẹ́ ẹ̀ bá gbàgbé, iná ẹ̀ la ṣe máa ń sọ pé ohun tí ẹ̀dá bá gbìn ló máa ká. Àjọ tó o bá sì dá òun ló kó. Ohun tí bàbá wa late Akérédolú, gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀, ìpinnu tó ṣe é lẹ̀ là ń rántí. Lèmi ṣe máa ń sọ fún àwọn èèyàn pé àìṣedéédé ara ayé yóò mú wa ká rántí ará ọ̀run. Torí tára ayé bá ṣe dáadáa, Akérédolú ló gbìyànjú nígbà tí ojú ń pọ́n igun wa. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn Fúlàní yìí gbìyànjú àti pa ìlú Ondo run díẹ̀. Ẹ mọye èèyàn tí wọ́n pa lọ́jọ́ Sunday kan nílùú Ondo. Ṣùgbọ́n àwọn gómìnà tó wà ń bẹ̀ yìí nìsín, ara wo lẹ̀ ń dá? Bí Buhari ṣe gbìyànjú tó kọ́ pé kọ́ má dúró nígbà tí wọ́n ní security lọ́dọ̀ tí wọ́n léyìí tí Gúnmi dálẹ̀ ti ń ṣiṣẹ́. Bàbá yìí lo òfin, ó lo ọgbọ́n, ó lo ìmọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àwọn ọba. Wọ́n bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn. Ṣùgbọ́n Àmọ̀tẹ́kùn tí wọ́n bẹ̀rẹ̀ ńgbà yìí, ìbọn pòpò ni wọ́n kó lé wọn lọ́wọ́. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn yìí fúnra àwọn ìbọn tó ń lò nílé wọn torí àwọn ọdẹ ìlú ni wọ́n pè sí. Wọ́n kàn fún wọn ní ẹ̀kọ́ nímọ̀ òde òní. Wọn ò ní bulletproof, wọn ò ní safety guide kankan. Kálukú ohun tó bá jẹ dẹ́dẹ̀ ẹkùn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, a kọ́kọ́ dúpẹ́ díẹ̀ lọ́wọ́ àwọn gómìnà kan. Wọ́n ti fún wọn ní àwọn nǹkan ìbọn tó tún gbé pẹ́ẹ́lí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì tójú wọn. Iná ẹ̀ làwọn bàbá yìí ń sọ tí wọ́n fi ń pariwo báyìí pé kí àwọn gómìnà tó kù, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, kí wọ́n fi lo àǹfààní wípé Secretary to the United Nations Securities, kí wọ́n ó tètè lọ present àwọn, ó ti wá àti recognize Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá ní United Nations. Tó nígbà táwọn wá recognize wọn rí, wọ́n ń jẹ́ kó yé wọn pé kí wọ́n gbìyànjú kí wọ́n rí wípé wọ́n kó agbára wọ̀ wọ́n, wọ́n fún wọn ní àṣẹ, wọ́n fún wọn lóhun téèyàn fi jà. Nígbà tẹ́lẹ̀ l'Àmọ̀tẹ́kùn tẹ gbígbọn tó lè tọ́jẹ́ pé round 4 round lásán ni, tẹ́nìkan sì fi pé 47 lọ́wọ́. Kóhun tó kọ̀ọ̀kì tiẹ̀ kó tó tún ṣe lẹ́yìn bíi 4-5 round tó ní 47 ò ti finish ẹ̀. Ó ti kọjá ohun tí èèyàn tójú èèyàn lè rí mọ́. No, ní àwọn bàbá yìí fi wá, mo fi sọ pé wọ́n ṣe bẹbẹ. Ẹ jẹ́ n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. We seize the opportunity to also call on expectation action on the establishment of state police and provision of all that is needed to ensure that crime and bandits are reduced to the barest minimum, Ajayi stated. Ṣé ẹ rí tí nígbà tí mo sọ pé àwọn bàbá yìí ṣe bẹbẹ, wọ́n gbìyànjú, wọ́n sọ̀rọ̀, wọ́n ṣe ohun tá a fẹ́ lójú ẹlòmíì sọ pé wọ́n tún dé. Ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ police, state police, ó ti wáyé lẹ́yìn ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu débẹ̀. The same police, ọ̀gá ọlọ́pàá yìí ló ń sọ pé Nàìjíríà ò tí ì dàgbà dé state police lẹ́yìn 100 years. Ẹ dákun ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá yìí níwọ̀nba ọdún tó kù tí wọ́n lò ní orí àlééfà gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá, ṣé táwọn bá lọ sọ́mọ ẹ̀yìn wọn tí ń bọ̀, òun ni kó wá fún wa ní state police. Kò dẹ̀ sí nǹkan méjì, ó ṣeé ṣe kí wọ́n máa rò wípé tí state police bá dé, iṣẹ́ kan náà lọ́jọ́ máa ṣe tó sì yàtọ̀ síra wọn. Ok, Àmọ̀tẹ́kùn dé nísìnyí, fìgìláńtì ti wà tẹ́lẹ̀, Àgbẹ̀kọ̀yà ti wà tẹ́lẹ̀, ṣé wọ́n dira wọn lọ́wọ́? OPC wà, ìṣọ̀kan ọmọ Yorùbá wà, warriors ní gbogbo wọn, ǹjẹ́ wọ́n dira wọn lọ́wọ́? Rárá. Tí wọ́n bá gbọ́ yìí níbìkan, àwọn Àmọ̀tẹ́kùn ó jáde, àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n ń jáde, àwọn fìgìláńtì á jáde,
àwọn OPC wọ́n bọ́ síta, gbogbo wọn ṣiṣẹ́ pọ̀ lọ́wọ́ tá a wà yìí ni. bó ti jẹ́ pé a rí nínú àwọn kan tí wọ́n ní ìjọba làwọn ń ṣiṣẹ́ fún, àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà ìjọba náà làwọn náà ń ṣiṣẹ́ fún, ṣùgbọ́n fún ààbò ló. ṣùgbọ́n ẹ̀rùn tó jáde tán nítò security táwọn máa gba sálárì 30,000 kọ́ má sùn mọ́jú ìlú pé àwọn ẹ fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ni téèyàn bá níṣẹ́ ẹ̀ lọ́wọ́, gbé ó yàwé lọ́kà àbíṣẹ́ lọ́kọ́ tó dúró déédéé, ṣé yóò sọ pé security lókùn tóun fẹ́ máa ṣe fáwọn onílé ti lọ́ọ́ sùn, ìwọ lọ́wọ́ máa fojú kàn dọ̀nù nínú síríìtì ẹni ó níṣẹ́ lọ́wọ́. ṣé wọ́n lè polówó Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpékọ́ wá ṣe security fún àwọn wo? àwọn tó jọmọ ẹ̀yìn ẹ̀ olójú àwọn tẹ́ lè pèsè security síríìtì tí ó dá yín lóhùn, torí wọ́n níṣẹ́ wọn lọ́wọ́, wọn mọ ohun tí wọ́n ń ṣe. àmọ́ kí làwọn bàbá yìí ń sọ lákòótán? In a related development, the Oba of Lagos, Oba Ridwan Akiolu, has stressed the need for the federal government to provide necessary logistics and warfare for security agencies to achieve their statutory aim. Oba Akiolu and said this during a contest call by the leadership of the Police Officers' Wife Association, POWA, led by the wife of the Inspector General of Police, Dr. Elizabeth Egbetokun, at the Palace Iga inaugural at weekend. bàbá yìí náà tún fi kún ìyẹn kábíyèsí tí mò ń sọ̀rọ̀ èyí ọmọ Yorùbá, ẹ máa bá mi ṣe ètò yìí. àwọn ní àṣà wọn náà mọ̀ pé bẹbẹ tí olóyè Sunday ń ṣe kò kéré. ọkàn wọn lẹ́kọ̀ọ́, ọkàn wọn káàkiri. àwọn ọba náà làwọn ọba yìí fi dìde pétò ó di dandan o kí àwọn gómìnà kí wọn ó dìde sórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá, kí wọ́n gbọ́ nǹkan tí àwọn ọ̀dọ́ Yorùbá ń sọ látòrí ọ̀gá gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. bẹ́ẹ̀ ni wípé àlàáfíà ilẹ̀ Yorùbá jẹ wọ́n lógún, káwọn gómìnà yìí náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ kán máa pé ọdún 7 lòun ó lò. àwọn tó lọ ọdún 7 tó kó ń bẹ̀ ẹ̀mí ò sí Nàìjíríà mọ́, wọn ò lè wálé wọn mọ́ torí ìbẹ̀rù, torí pé gbogbo security bíi 30-40 tí wọ́n ń kó káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ irọ́ ó ti di 2 tí wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn. bí wọ́n bá ti ń lọ bíi 4 fúnra ẹ̀ ní wọ́n sanwó àwọn yòókù. ṣé security 4 sì lè kojú àwọn ẹrúkú yìí tí wọ́n máa ń wá ní 100 tí wọ́n bá pàdé wọn lójú igbó? kódà kí wọ́n wálé ẹ̀ la ṣe ń sọ pé ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, ẹ má ti ìjó dé tẹ́ fi dìde, tẹ́ fi gbégbèsè, tẹ́ fi sọ pé irọ́ àwọn ò fẹ́ báyìí la ṣe fẹ́. ẹ wo àrà tí wọ́n dá, ẹ wo ìgbésẹ̀ tí àwọn bàbá yìí kó lákòótán. On the state of nation, Oba Akiolu urged Nigerians, to especially the Yorubas, to cooperate with the leadership of Yoruba groups in order to establish a powerful security network and give assistance to Amotekun groups and other security outfits. Ọba Akiolu náà fọwọ́ sí, ó fẹsẹ̀ sí wípé kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Wọn a máa múròyìn wá lásìkò ni wọ́n ní wọ́n jí bàbá kan gbé, olówó kan gbé ní Òtu. ṣùgbọ́n kété tí wọ́n ti gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba 20 million. àmọ́rú iṣẹ́ tó yẹn náà ṣe tó fi di pé gbàkígbà náà ti jí gbé. eléyìí tí wọ́n tún jí gbé pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn wákàtí kan àbọ̀, àwọn Àmọ̀tẹ́kùn, OPC, ìṣọ̀kan ọmọ Yorùbá, gbogbo wọn jáde, wọ́n bọ́ sínú igbó, wọ́n tètè rí ìgbà láàyè. tí wọn ò bá ṣọ̀kan kò lè ṣeé ṣe. tẹ́yìn ká bá ní ṣe ìjọba Nàìjíríà ń jà fún torí Tinubu, irọ́ ni ẹ̀ síbẹ̀ nítorí Tinubu, torí àpò yín
àtàwọn olóṣèlú tí ó ya yín lò, àmọ́ ẹ má dí òmìnira Yorùbá lọ́wọ́. Ẹnìkan ò ní ẹ ṣe jẹun, ẹ gbọ́dọ̀ jẹun mọ̀nà. tó bá jẹ́ṣẹ́ security náà níṣẹ́ tẹ́ ẹ yàn láàyò, ẹ máa ṣe lọ, kọ́lọ́hún ó sì máa bùkún yín. Ẹ má dalẹ̀ Oòduà, torí ẹnikẹ́ni nínú yín tó bá pèrè ní Àmọ̀tẹ́kùn ní mí o, OPC ní mí o, Àgbẹ̀kọ̀yà ní mí o, kinní kan ní mí o, tó bá fi lè kó bọn tó ń kọjú ìbọn da ọmọ Yorùbá, tó ń jìjàgbara Yorùbá, ó ti dalẹ̀ nìyẹn. Ilẹ̀ gbọ́dọ̀ mú ẹ, kò sọ́gbọ́n ẹ̀. torí pé bí ìlú bá da, ẹni tó jà fún ìlú nìkan kọ́ ní ògbé bẹ́ẹ̀. ẹgbẹ́ àbẹ̀gbọ́, ẹ ṣé mo dúpẹ́. mi ò ní kéètò yìí ìfẹ́ kó gùn jù. ẹ bá mi share ẹ gbọ́ bẹbẹ tí wọ́n ṣe, òun lè rí yìí. á tún pàdé. ó dàbọ̀.